mi 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 ò rí irú ọba èyí rí mi mi ọmọ Yorùbá kì í ṣe bí ọba Olódùmarè mò ń sọ o ọba ilẹ̀ Yorùbá ilé yìí èmi ò tí ì rírú ẹ̀ rí lábẹ́ ọ̀run. Kí ni kábíyèsí yìí ṣe? Ẹ farabalẹ̀ ẹ wá wò ó. A sì ní tó àfẹ́sù lábúlé baálẹ̀ ń tagbó ìyàwó ẹ̀ ń tò gógóró ẹ sì lẹ̀ fẹ́sù lábúlé. Ẹ ní ètò ààbò ilẹ̀ Yorùbá wípé tó báwọn Fúlàní bòròró bọ́n ṣe ń pa ìran Yorùbá yìí ká dẹ́ lọ ká múra pé tó káwọn kábíyèsí wọ́ kí wọ́n dẹ́kun ẹ̀. Bẹ́ẹ̀ àwọn kábíyèsí kan bẹ níkọ̀rọ̀ tí wọ́n sọ pé láyé Yorùbá kò gbọdọ̀ bọ́ lọ́wọ́ Fúlàní. Ara àwọn kábíyèsí yìí ni mo fẹ́ fi hàn yín lónìí. Gbogbo ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi subscribe sí channel yìí. Ẹ wo bí ẹ má wo atótónu mi ò torí fídíò ń bẹ tí wọ́n fi ẹ̀rí máa jẹ́ mi ìṣó tí wọ́n fi hàn yín tẹ́ẹ̀rí wò dáadáa tẹ́ẹ̀ fi mọ̀ wípé lábẹ́ ọ̀run yìí ṣerú àwọn èèyàn báyìí sì tún wà. Pẹ̀lú akitiyan bàbá wa Professor Banji Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ jàgbára ogun pé tó bá jẹ́ togun kó dogun wípé ẹ̀ ń ṣó níbẹ̀. Ṣé pé àwọn kábíyèsí yìí irú àwọn èèyàn báyìí wọ́n sì ń bẹ nílẹ̀ kóòtù òjíire tí wọ́n sì ń sọ èdè Yorùbá lẹ́nu gẹ́gẹ́, kì í ṣàwọn aládàmọ̀dè. Bẹ́ẹ̀ wọn ò sí lábẹ́ ẹ̀sìn. Ẹ mọ̀ pé oríṣiríṣi àwọn kábíyèsí láti ní ìsìn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn kan ẹlẹ́sìn ni wọ́n gbèrú, eléyìí ò sí lábẹ́ ẹ̀sìn. Ṣùgbọ́n ṣá ó wà lábẹ́ pé kí Fúlàní sì máa jọba nílẹ̀ ibì kan, ọba gbé adé lé Fúlàní lórí. Gbórin tí sẹ́ríkì Fúlàní kọ, ó ní adé tó wà lórí mi ọba Yorùbá ni mo jẹ, adé tó wà lórí mi ọba Yorùbá ni mo jẹ. Adé eléyìí kọ́ o, fìlà àwọn ìbejì lélẹ́yìí o, kò yé yín. Nígbà tí mo lọ bí ayẹyẹ ọdún ìbejì ni mo lé eléyìí kó ti yé yín. Adé tí ẹ ní o, adé tí kábíyèsí ìgbélé lórí wípé adé tó wà lórí òun ọba. Mo ní kábíyèsí bá bojú gbogbo àwọn aráàlú jẹ́. Kí ló fà á tí irú kábíyèsí yìí fi lè ṣe báyìí? Lágbègbè tí mo sì ń sọ̀rọ̀ ẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, inú fo àyàfo làwọn èèyàn wà lórí ẹ̀rọ ta ni àwọn Fúlàní yìí náà ni. Àwọn apá kan nínú àwọn ìlú yìí ń pè fólóyè Sunday Adéyẹmọ pé kó máa bọ̀. Mo láfàró kò lè wá, kì í ṣèpè. Ẹ tún lè yí tò fúnra yín. Àwọn kábíyèsí yìí àwọn lọ̀tá yín, àwọn ni wọ́n fi tọ́ dúdú sínú wọ́n tu funfun jáde. Ṣùgbọ́n eléyìí òkùnkùn wá fi pamọ́, òkùnkùn gbé e jáde wípé tó ní tòun o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, nǹkan tẹ́ ẹ ṣe fún àwọn Fúlàní àwọn ò fẹ́. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò jìnnà, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ọ̀yá ẹ̀ ń ṣó ń bẹ̀, ẹ jẹ́ ń fi fídíò hàn yín. ń bá padà wá tún gbé fídíò míì wá kẹ́ ẹ lè farabalẹ̀ wò ó, kẹ́ ẹ wá yiri ẹ̀ wò pé lábẹ́ ọ̀run yìí nílùú tó lọ́ba tó níjòyè nílẹ̀ Yorùbá, ẹ dákun alágbára wo ló fẹ́ lọ lúùlú yìí tí yóò ṣàṣeyọrí nígbà tí kábíyèsí ẹni tá a dé adé Yorùbá lé lórí tí kì í ṣe wípé láwàní la wé fún, tá a wé gèlè lé lórí. Báwo lẹnìkan ó ṣe sọ pálágbára òun wọlú ìlú yìí ó ṣàṣeyọrí? Kò tí ì yé èmi, àfi tẹ́yìn èèyàn wa tẹ́ ẹ bá mi ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ tó bá jẹ́ gbà àkọ́kọ́, ẹ bá ń subscribe sí channel yìí, ẹ dákun ẹ bá ń gbé e sókè, ẹ jẹ́ ọ lọ, ẹ bá mi share ẹ̀ káwọn Yorùbá ó gbọ́, kí wọ́n gbọ́, aráalé ó gbọ́, kára oko ó gbọ́, kó dọ́dọ̀ àwọn kábíyèsí pàápàá wípé àkókò ń bọ̀ tí gbangba ó dẹkùn tí kedere ó bẹ̀ wò. Ẹ bá ń fohùn sí fídíò yìí náà, ìbá ti jà wá, mò ń bọ̀ ìdí ìdè. Wọ́n bẹ̀ náà Yorùbá rẹ̀ fún bẹ̀.
Hausa àti Fúlàní. Wọ́n pè Hausa rẹ̀ fulfulde Ìwọ bẹ̀rẹ̀. tó bá wọn sọ̀rọ̀. An bàdà tọ́bẹ̀. Wọ́n sọ gbogbo èdè tí wọ́n bá ní. Òfúri nínú bàdà ta. Àmín. Wọn gbọ́ Yorùbá bá ń ṣe ń sọ. Wọ́n pè máa ìdọ́jọ́ mẹ́ta Yorùbá rẹ̀. Wọn ò sì gbọ́ Fúlàní. Wọ́n pè máa Wọn ò gbọ́ Hausa. Ẹ wá lẹ́lẹ̀ wọn kúrò lọ́fà. Wọ́n bá wọn Ibo kúrò náà ní lọ. ọ̀fà. Wọ́n pè mẹ́ta fulfulde. Sẹ́ríkì Fúlàní dà. Mẹ́ta Hausa kàfà ìdìbò. Sẹ́ríkì Fúlàní dìde. Jọ́dà tọ́bẹ̀. Jọ́dà tọ́bẹ̀. Sẹ́ríkì Fúlàní tọ́ rí. Ó lè gbẹ̀gbẹ̀ lẹ́yìn Yorùbá. Yorùbá rẹ̀ náà sáyé fulfulde. Ẹ wá lọ sunlé rẹ̀ ní ó máa lọ. Wọ́n wúlò mákọ̀ wúlò ọ̀dínlá. Lẹ́yìn Yorùbá. Kuma bawa Yorùbá rẹ̀ ni wọ́n náà sáyé fulfulde. Ṣé ó ti yẹ bẹ́ẹ̀ nísìnyí? Báwo tó ń Torí ẹ la fi mú gbogbo ara wa pé ókè nígbà tó ti rí bẹ́ẹ̀ náà ọmọ ọ̀fà ní ẹ̀. ní ó kọ̀ọ̀lá lẹ́nu láti náà They sọ can wáyé be given fún mi pípẹ́ ọ̀fà. indigenship of I have given them indigenship of ọ̀fà. Kuma lẹ́nu tẹ̀lé wọ́n pẹ̀ Yorùbá. wọ́n pẹ̀ nínú Yorùbá rẹ̀ fulfulde. Hausa àti Fúlàní. Wọ́n pẹ̀ Hausa rẹ̀ fulfulde Ìwọ bẹ̀rẹ̀. tó bá wọn sọ̀rọ̀. An bàdà tọ́bẹ̀. Wọ́n sọ gbogbo èdè tí wọ́n bá ní. Òfúri nínú bàdà ta. Àmín. Wọn gbọ́ Yorùbá bá ń ṣe ń sọ. Wọ́n pẹ̀ máa ìdọ́jọ́ mẹ́ta Yorùbá rẹ̀. Wọn ò sì gbọ́ Fúlàní. Wọ́n pẹ̀ máa Wọn ò gbọ́ Hausa. Ẹ wá lẹ́lẹ̀ wọn kúrò lọ́fà. Wọ́n bá wọn Ibo kúrò náà ní lọ. ọ̀fà. Wọ́n pẹ̀ mẹ́ta fulfulde. Sẹ́ríkì Fúlàní dà. Mẹ́ta Hausa kàfà ìdìbò. Sẹ́ríkì Fúlàní dìde. Jọ́dà tọ́bẹ̀. Jọ́dà tọ́bẹ̀. Sẹ́ríkì Fúlàní tọ́ rí. Ó lè gbẹ̀gbẹ̀ lẹ́yìn Yorùbá. Yorùbá rẹ̀ náà sáyé fulfulde. Ẹ wá lọ sunlé rẹ̀ ní ó máa lọ. Wọ́n wúlò mákọ̀ wúlò ọ̀dínlá. Lẹ́yìn Yorùbá. Kuma bawa Yorùbá rẹ̀ ni wọ́n náà sáyé fulfulde. Ṣé ó ti yẹ bẹ́ẹ̀ nísìnyí? Báwo tó ń Torí ẹ la fi mú gbogbo ara wa pé ókè nígbà tó ti rí bẹ́ẹ̀ náà ọmọ ọ̀fà ní ẹ̀. ní ó kọ̀ọ̀lá lẹ́nu láti náà They sọ can wáyé be given fún mi pípẹ́ ọ̀fà. indigenship of I have given them indigenship of ọ̀fà. Kuma lẹ́nu tẹ̀lé tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá Prophet Taiwo Soloye àwọn lẹ ti gbọ́rọ̀ wọn níbẹ̀rẹ̀ yẹn ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí lórí ohunkóhun tó bá dàbí pé ó jẹ́ òkè ìṣòro kí wọ́n fàdúrà ràn yín lọ́wọ́ kí wọ́n sì bá yín ṣọ́nà ó sì dá mi lójú pé Ọlọ́run wọn kò ní já yín kulẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá mo rò pé gbogbo wa ti farabalẹ̀ wo fídíò bàbá yìí mo ń sọ̀rọ̀ nípa ọba ìlú Ọ̀fà ní Kwara State àbí Kwara kọ́ ni Ọ̀fà wà òkè báwo ni ìlú Ọ̀fà àti Òkè Ọdẹ àti Baba Ńlá àti àwọn ìlú yìí lọ́pọ̀lọpọ̀ ìlú bíi 12 yìí báwo ni wọ́n ṣe jìnnà síra wọn sí kí ló fàdí ọ̀rọ̀ àwọn aráàlú dìde wípé láàfin wọn ní mùtúmù yáfi káyè kámárì àwọn Fúlàní tí ń pa wá pọ̀ jù mo rò pé wọ́n sun lé Sẹ́ríkì fún díẹ̀ yìí kábíyèsí fárígá ó sì dá mi lójú pé àwọn kábíyèsí yìí ọmọ tí wọn ò bí ọ̀pọ̀ wọ́n ti mọ̀ pé lọ́jọ́ ìkómọ màálù gbọ́dọ̀ yọ lọ́jọ́ ìgbéyàwó ọmọ màálù gbọ́dọ̀ yọ lọ́jọ́ ìfọmọlọ ilé ọkọ màálù gbọ́dọ̀ yọ lọ́jọ́ báyìdè màálù gbọ́dọ̀ yọ lọ́jọ́ installation ceremony màálù gbọ́dọ̀ yọ kábíyèsí mà dé wọn ládé pé gẹ́gẹ́ bí ọmọ ìlú Ọ̀fà Sẹ́ríkì Fúlàní di ọmọ ìlú Ọ̀fà wọ́n gbé adé lé lórí nílẹ̀ Yorùbá ẹni àmọ́ fi sọ pé aláàfẹ́sù lábúlé baálẹ̀ ń tagbó ìyàwó ẹ̀ ń tò gógóró
ẹ sì lẹ́ẹ̀fẹ́sù lábúlé. Ẹ bá ń sọ ta ló sọ pé èṣù ò ní dé láàárọ̀ ògiri òpó? Alájà ń búlà ọkùnrin ogun. Abẹ́lẹ́kún sọkún kẹ́rù ọbẹ̀lẹ́kún. Ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ń sẹ̀jẹ̀. Báwo lẹ ṣe ní rí? Wọ́n ti pẹ́ wọn ò gbọ́ Yorùbá mọ́, wọn ò gbọ́ Haúsá mọ́, wọn ò gbọ́. Bẹ́ẹ̀ ni wọ́n wà bẹ́ẹ̀ nílẹ̀ wa. Wọ́n ń bẹ lábúlé ibi táwa yìí náà ti jáde. Àmọ́ àwọn bàbá tiwa ò ṣe ní pé kí wọ́n wá gbé wọn lé wa lórí.